náà ọ̀rọ̀ Iran àti Israel a lè pè ní ogun tó fara pẹ́ ẹ̀sìn àmọ́ kì í jásí wípé ẹ̀sìn gan ni ó bí ogun rẹ̀ wá bọ̀tí nígbà tó jẹ́ pé ìlú Ìsìláàmù ní Iran tó yẹ pé Iran òun ní biladu Faris biladu Furs àbí so ó wá di Iran ní àsìkò tá a wà yìí Faris ní tẹ́lẹ̀ Faris ń ṣeré ìlú kèfèrí ní tẹ́lẹ̀ kó tó di wípé ó padà di ìlú Islam pẹ̀lú gbìyànjú àwọn sàhábì ànábì sallallahu alaihi wasallam. ó ti yé báyẹn òun ní ibi tí Al-Qur'an ń sọ pé bisimilahi rahman rahim alif lam mim gulibati rum fi adina al-ardi wa hum min ba'di galabihim sayaglibun. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. alif lam mim gulibati rum fi adina al-ardi wa hum min ba'di galabihim sayaglibun. alif lam mim Ọlọ́run ní gulibati rum wọ́n wí ní Rome wọ́n wí ní Rome fi adina al-ardi nítòsí ń bẹ ni. wa hum min ba'di galabihim sayaglibun. Ọlọ́run wá ní wa Nábì sọ fún wa pé min ba'di galabihim sayaglibun lẹ́yìn ìgbà tí wọ́n wí ní Rome yìí wọ́n ti wí ní ẹ̀nà àmọ́ wọ́n tún ja ìjà míì èyí tí wọ́n jà ní Rome wọ́n padà win ta ni àwọn olóhùn ní Rome jọ́nà Rome àtàlájà àwọn làwọn Faris ó ti yé báwọn àwọn làwọn Faris yìí Al-Furs àbí náà àwọn yẹn tá Nábì torí wípé ńgbà náà àwọn Faris yìí kèfèrí ni wọ́n Májúsí ni wọ́n ó ti Májúsí yún ni wọ́n àwọn ẹlẹ́bọ ni wọ́n tẹ́lẹ̀ nígbà náà àwọn Rome Júù ń bẹ nínú wọn Nasara ń bẹ nínú wọn ní Rome nígbà náà pàápàá jùlọ àwọn tó jẹ́ Nasara nígbà yẹn àwọn là Nábì kún against àwọn ẹlẹ́bọ èyí wọn la fi sọ wípé tó bá ti di wípé ọ̀rọ̀ pé ẹlẹ́bọ àti kìrìsìtẹ́nì bá ń jọ ń fa nǹkan tá a la wa mùsùlùmí òkun á kún kìrìsìtẹ́nì lọ́wọ́ dání àwọn ẹlẹ́bọ lọ àwọn olóòṣà lọ. naam ẹ̀ ń bọ̀ wá Ọlọ́run ní fi bídẹ̀ àìsíní ní ọdún díẹ̀ nísìn pẹ̀lú àwọn Róòmù wọn padà wín ní Faris ẹni tí ó jẹ́ ọba wọn Kéísárù ni wọ́n ń lò Harkol ó ti yé báwọn òun ni Kéísárù ti Rome ó ti yé báwọn Harkol òun ni Kéísárù Rome àmọ́ ti Faris Kìsìrá iná làwọn ó ti yé Ànábì ní lẹ́yìn yìí àwọn tí ó padà win náà ni àwọn Rome wọ́n padà win lillahi al-amru min qabl wa min ba'd Ọlọ́run ló ní àṣẹ ẹni ti jẹ́ tọ́lọ́run níwájú ń gba àwọn kọ́ win ni àṣẹ Ọlọ́run lójú win ni èyí tí Rome náà padà win ni tọ́lọ́run sọ kalẹ̀ ọ̀pá kọ́dà ń gbọ́ wá ya àwọn tó jẹ́ àwọn kèfèrí láwọn Kùrẹ́ṣì àwọn ń tẹ̀lé Faris náà pé kèfèrí ó tẹ̀lé kèfèrí ni ibi tá à ń lọ́nu kèfèrí ó tẹ̀lé kèfèrí àwọn tẹ̀lé Faris àwọn mùsùlùmí àwọn rí pé káwọn tẹ̀lé àwọn kèfèrí tó yẹ pé ọ̀tá àwọn ni tí wọ́n fẹ́ kí Ìsìlámù ó gbalẹ̀ káwọn wá tẹ̀lé àwọn ọmọ ìyá àwọn ìjọ ànábì tó ṣáájú wọn tí ń jẹ́ Róòmù yìí káwọn tẹ̀lé àwọn Nasara bẹ̀ àtàwọn Yahudi bẹ̀ ó dájú kí àwọn tẹ̀lé àwọn ọ̀ṣẹbọ against wọn lọ torí pé alul kitabi làwọn náà ó ti yé Abubakiri pẹ̀lú àwọn ọ̀kan nínú àwọn kílókọ rẹ̀ àwọn Kùrẹ́ṣì wọ́n jọ debate wọ́n jọ múje wọ́n bẹ́ẹ̀tì ọgbọ́ wọ́n bẹ́ẹ̀tì kó tó di wípé bẹ́ẹ̀tì padà dé tí ọ̀wọ̀ Ìsìlámù ma ó ti bá àwọn kèfèrí wọn wípé bídíò sinin ọdún mélòó ni Abubakar lọ́dún 6 èyí wọn lọ́dún 9 wọ́n gbé ilé ó ti bá wọn pín gbà wọn tún jàjà wọ́n gbé ilé ọ̀dà ta ni ó win ni tọ̀hún ní àwọn Faris ni ó win ni Abubakar ní Róòmù ni ó win ni torí àyà ti sọ fún àwọn wípé láìpẹ́ wọ́n padà win ni wọ́n gbé ilé nígbà tọ́lọ́run ní kíjà ni ó dé ọjà sí wípé dédé ọdún 9 tí Kùrẹ́ṣì yẹn wí òun ni ó pé ó jẹ Abubakar ó jẹ Abubakar náà jẹ pẹ̀lú wípé Róòmù padà win ní Faris ó ti yé
naam kí ni wọ́n bẹ́ lò ń bẹ̀ ni pé tí a pẹ́ Róòmù yẹn á sí àwọn sínú Bani Israel bẹ́ẹ̀ni àyè bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni bàbá ní àkọ́kọ́ ọjọ́ ee àmọ́ ń gbà tó yá Fárísì yí padà wá di wípé ìsìláàmù padà wọbẹ̀ ìsìláàmù padà gbalẹ̀ ìsìláàmù padà tó fi ajá sí wípé Fárísì ní sìn wá di ìlú Islam àmọ́ àbá Nasarani yà ń bẹ̀ àbá Yahudi yà ń bẹ̀ kódà àwọn Májúsí àwọn náà sì ń bẹ̀ ń bẹ̀ inshallah àmọ́ ó ti wá di biladul Islam àyè bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni bàbá. ó di ìlú Islam lónìí Fárísì yẹn ló wá di Iran ní 1959 iná ló di Iran Fárísì ní tẹ́lẹ̀ ó di Iran ní ayé Muhammadu Ridho Pahlavi kí n mọ̀ pé Muhammadu Ridho Pahlavi òun ló padà change Fárísì ló sọ di Iran wọ́n bí ní 1919 ó sì kú 1980 ó ti yé báwọn so Fárísì ní jẹ́ tẹ́lẹ̀ òun ló wá di Iran alhali ó ti yé báwọn náà ó lò 61 years láyé inshallah so Iran yẹn àwọn Shia pọ̀ mbẹ̀ àwọn Sunni náà mbẹ̀ mbẹ̀ àmọ́ àwọn Shia pọ̀ mbẹ̀ torí pé Muhammadu Ridho Pahlavi Shia ni ó ti yé báwọn lásìkò àwọn Shia wọ́n dominate bẹ̀ bá alẹ́fẹ́ pé 90% gan ní Shia so àmọ́ àzálíkà ọmọ ìyá wa náà ni wọ́n nínú Islam àti Sunni àti Shi'i ó ti bá wọn àti Salafi àti Sufi nahanu ikhwanul muslimin ọmọ ìyá kan náà ni wá nínú ẹ̀sìn Islam so ní tí nǹkan bá ti dé a gbọ́dọ̀ dìde láti ran ọmọ ìyá wa lọ́wọ́ inshallah bàbá wa ní nǹkan kan tá fi ràn lọ́wọ́ àdúrà làwọn máa fi láàmì ṣe kíni òun láàmì fi ràn lọ́wọ́ agbára Ọlọ́run òun lọ́wọ́ á dé tẹ́ ń bẹ fún Iran lónìí agbára Ọlọ́run tẹ́ ń bẹ fún Iran lónìí láti fi da ẹntì ń jẹ́ ìjọba Bani Israila láti fi dáwó láti fi dáwó bí ìjọba Bani Israila ọba wó tí agbára ọ bọ́ lọ́wọ́ wọn látọwọ́ ìjọba ìsìlámù náà ni ó ti wá ìsìlámù náà lọ́wọ́ fi kanta òun lọ́wọ́ fi kanta wọn Ọlọ́run ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ Iyakumullah ọgbọ́ Iyakumullah lọ́lẹ̀ wáyà tí ń pé wakọ̀dáyìnà ila Bani Israil fil kitabi la tufsiduna fil ardi marratayn wala ta'alunna 'uluwan kabira. وقضينا إلى بني سورة ونيا سورة إسراء لا تفسدن في الأرض مرتين ولا تعلون علوا كبيرا. ohun méjì ló ń lò وقضينا Ọlọ́run láti parí ẹ̀ إلى بني إسرائيل fil kitabi àti sọ àparí ẹ̀ fọ́mọ Ísírẹ́lì sínú alukur'an a sì kọ sínú tírà wọn wípé látúnfọsídùnà fil ardi marratayn ẹ balẹ̀ jẹ́ lẹ́ẹ̀mejì ẹ̀mejì lẹ́ẹ̀ balẹ̀ jẹ́ ẹ̀wọ̀n nǹkan ẹ̀mejì ìbàjẹ́ ọ̀tọ̀wọ́ yín jáde lẹ́ẹ̀mejì wala ta'alunna 'uluwan kabira ẹ wá ṣe girimankai ẹ ṣe gẹ́gẹ́ pé ta'alunna 'ulu girimankai ẹ gbẹ́rù gbọ́nrí ẹ pé ọ̀sẹ́ nìkan tó tó yín Bani Israel ó gbé ọ̀sẹ́ nìkan tó tó àwọn láyé àwọn èèyàn ti ń ka wọn láyé àwọn ti ń ta wọn láyé nísìn ó ti yé èyí ń jẹ́ láyé àkọ́kọ́ ó ti sọ kalẹ̀ fún wọn tipẹ́ alákọ̀ọ́kọ́ yẹn ti ṣẹlẹ̀ láyé anabi Dawuda àti anabi Suleiman agbára Bani Israel lọlẹ̀ ọgbọ́n agbára wọn lọlẹ̀ lọ́dún náà èyí tí ó tún ṣẹlẹ̀ lèyí tí tún ṣẹlẹ̀ lọ́wọ́ yìí agbára Bani Israila ó tún ṣe kíni yóò tún lọlẹ̀ ebi eléyìí fa idha jaa wa'du ulahuma ìgbà tí àdéhùn àkọ́kọ́ adé tí wọ́n balẹ̀ jẹ́ ba'athna alaykum ibadan lana àwa gbé àwọn ẹrú wa àwọn ẹni wa tí ń jẹ́rù àwọn Ọlọ́run agbé wọn dìde lẹ́yìn lérí uli ba'sin shadid àwọn tí wọ́n ní weapon tó lágbára àwọn tí wọ́n ní nǹkan àjà tó le àwọn tí wọ́n burú tí wọ́n mọ ogun jà àní wọ́n lọ kojú Bani Israila fàjà khilala diyar wọ́n jálù Palestine nígbà náà wọ́n jálù wọn jádù khilala diyar wọ́n da gbogbo Palestine wọ́n da gbogbo ẹrú wọ́n fọ́ gbogbo ẹ̀ kódà
ó fara ba Baitul Maqdis. Fajazu Orí nǹkan báwọn. ilala diya. Wọ́n sọ gbogbo kí lẹ́ ń pè Pakistan. iná ni wọ́n jálù níjọ́ náà ó ti yé báwọn ọ̀dà fún ọ wọ́n wá fọ́ gbogbo ẹ̀ wọ́n fọ́ yányán wọ́n ṣàtàtà rẹ̀ wọ́n da gbogbo ẹ̀ wò wọ́n dàrú. Waka ana wada. Ebo ni Baitul Maqdis wà Jerusalem. ṣé bẹ́ẹ̀ kọ́ ni Palestine Bẹ́ẹ̀ ni gbogbo. òun náà Palestine apẹ́ ọ̀pápọ̀ náà ni Palestine yẹn gan bí Jerusalem wà gan ni sọ Yakumullah. ibẹ̀ ni wí wọ́n fọ́ gbogbo ẹ̀ ó ti yé báwọn wọ́n da gbogbo ẹ̀ rú níjọ́ náà. Waka ana wada mafula. Àdéhùn èmi Ọlọ́run mo mú àdéhùn náà ṣẹ níjọ́ náà. Thumma radadina lakumul Karata alayhim. Mo tún wá dá ọlá padà fún wọn mo dá ọlá padà fún Bani Israila mo tún ngbà wọn ti ṣe yín tán tí wọ́n fọwọ́ wọn síbi wọ́n fi ọwọ́ wọn síbi aṣọ wọ́n tọwọ́ bọ́ṣọ wọ́n ṣe jẹ́jẹ́ mo tún wá dá ọlá padà fún wọn. Wa amudadina kon bi amwali. Mo wá ní mo da owó lù wọn Wa bani. mo ní wọn rí owó ṣèlú Bani Israila rí owó sáyé Wa bani. wọ́n bá ní wọ́n sì bíúdi àwọn ọmọ tọ́já sí wípé kò sí aspect tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ ní ọmọ Bani Israila tí ó ṣáájú mẹ́. Wa ja'alina kon. Akisara nafira. Àwa ṣe wọ́n níjọ tó pọ̀ Bani Israila pọ̀ láyé gan-an a ṣe wọ́n níjọ tó pọ̀ a ṣe wọ́n níjọ kò sẹ́ni tí ó máa ṣe tó ní kí Bani Israila gbogbo ntá ń ṣe láyé ọ̀dọ̀ wọn náà ní gbogbo ẹ̀ ọ̀dọ̀ wọn náà ní ìpìlẹ̀ gbogbo ẹ̀ inú ntá àfi ń sayé lónìí a dá wọn lọ́lá wípé kọjá pọ́dọ̀ wọn náà gbogbo ó ti máa wá èyí tá a wá ṣe fún wọn ni Ọlọ́run ní àfi rẹ̀ wọ́n lẹ́kùn àgbákòtà kó bá wọn lákọ̀ọ́kọ́ láwọn òjíṣẹ́ wa tá a gbé dìde. Ọlọ́run wá pé ẹ̀wọ̀n nǹkan ìjọ náà lọ́lọ́run ti wá Abdulkadir ìjọ náà lọ́lọ́run ti wá wọn Bani Israila pé tọ̀ yín wá ń kìlọ̀ fún yín rè ẹ̀yin Bani Israila ẹni ahasantum bẹ́ẹ̀ bá ṣe dáadáa tẹ́ ẹ tún gbogbo tẹ́ ẹ fọwọ́ síbi ọwọ́ gbé tẹ́ ẹ ṣe dáadáa tẹ́ ẹ ń táyé ṣe. Ahasantum li anfusikum. Ẹ ṣe fúnra yín ni ẹ̀yin náà gbádùn ayé ẹ gbádùn ẹ rí rọrùn. Wa in hadhatum falaha ẹ̀wọ̀n nǹkan wa in hadhatum bẹ́ẹ̀ bá tún wá lẹ́ẹ̀ tún ayé bàjẹ́ lẹ́ẹ̀kan sí. Falaha àgbákò téèyàn rí ẹ̀yin náà ríru àgbákò náà. Fa-idha jaa wa'dul akhirati. Fa-idha jaa wa'dul akhirah ìgbà tí wa'dul akhirah àdéhùn kejì kìí ṣe wa'dul al-qiyamah kan kìí ṣe al-qiyamah ni wa'dul akhirah. Fa-idha jaa wa'dul akhirah yàní sẹ́wọ̀n pé marratayni ló pè adi maratal ula maratal akhirah wa'du àdéhùn kejì tí ó gbẹ̀yìn tọ́já sí wípé òun la tún lẹ̀ bàjẹ́ bá déhùn ni bẹ́ẹ̀ bá tún balẹ̀ gẹ́lẹ́ kejì. Liyasu'u wujuhakum. ẹ̀yin náà ó rí ntójú yín ó rí ẹ̀rí pójú tí yín náà ò ní lálàáfíà mà. Wa liyadkhulul masjida kama dakhaluhu awwala marra. A tún ní káwọn ọmọ ogun wọn já lu ọ Baitul Maqdis wọn já wọ ní Palestine tó bá já wọ kama dakhaluhu awwala marra bí wọ́n ti wọ̀ ọ́ lákọ̀ọ́kọ́ a tún ní wọ́n tún lọ lè tún wọ̀ kó destroy gbogbo nǹkan mẹ́. Waliyutabbiru a'malahu tatbira. Waliyutabbiru ma àlàó gbogbo ńlá gbogbo bíúdè tẹ́ ẹ ti ma tọ́ga tẹ́ bá wo Palestine ó tó di pé wàhálà tó ṣẹlẹ̀ yìí ẹ bá tó ṣẹlẹ̀ yìí ó tó ṣẹlẹ̀ ní Israel tẹ́ ẹ bá wò ẹ rí wípé àwọn bíúdè tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sọ rẹ̀ fún yín àwọn bíúdè tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wò pé tẹ́lẹ̀ ń lè kan sánmà ni àbí mo ní lọ. Bẹ́ẹ̀ni. Nígbà tí wọ́n ju kínní yìí àbá gbogbo ẹ̀ ń dàbí kàlẹ́ ihnil manfus. La ilaha illallah. Ọ̀gbọ́ kàlẹ́ ihnil manfus. Wọ́n dàbí ẹ̀gbọ̀n òwú gbogbo ẹ̀ wá ń kù. Agbára tí Ọlọ́run wí wípé òlí bá ṣe ṣẹ̀dín òun làwọn Iran yìí torí wípé àwọn kí ló kọ rẹ̀ yìí Israel yìí wọ́n dára wọn lójú débi wípé ìjẹ́ wọn yín àwọn nǹkan jẹ́njò ní àwọn òun náà yàn jẹ́njò níyìn. Àwọn Pakistan. Ṣé Pakistan náà bá jà? Àwọn Gaza. Ni wọ́n bá fà. Bẹ́ẹ̀ni. Wọ́n lálàsí ayé. Wọ́n lálàsí wọn. Ó ti yé. Náà àsìkò wa dé tọ́lọ́ wọn wà gba ẹ̀san lára wọn tó fẹ́ bá wọn jà gan ọwọ́ ni kún ó tún lọ lè ṣe àyìnbó àwọn ará sí Iran. Àwọn náà wọ́n tọ́jà Iran. Àwọn náà wọ́n tún tọ́jà. La ilaha illallah. O ti ba la tufsiduna fil ardi marratayn wala ta'aluna uluwan kabira. Wọ́n tún tọ́jà lẹ́ẹ̀kan sí ìjà tán wá tọ́ yìí nísìn àwọn náà ti máa wípé nǹkan ju nǹkan lọ wọ́n máa pàgbára tí ń bẹ lọ́wọ́ Islam ju àwọn lọ. Àtijọ́ kejìjọ́ tí a ti ń jẹ wọ́n náà ti ń bẹ̀rẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ yẹn pa àwọn tọ̀hún náà sì bẹ̀ wọ́n ni. Bẹ́ẹ̀ni. Wọ́n á rò wípé Iran náà ó bẹ àwọn agbára tí ń bẹ lọ́wọ́ àwọn yìí wọn nísìn àwọn tí ó dá sí káì ẹni tí ó dá sí ó múra òun là á fi ń sọ àwọn tọ́jà wọn káwọn ọmọ Nàìjíríà